tẹ́ bá ní òòṣà ń bẹ ní àwọn ìlú míì òòṣà lè wà ńbẹ̀, òòṣà lè wà níbẹ̀, òòṣà lè wà lẹ́kọ̀ọ́, òòṣà lè wà níbàdàn, òòṣà lè wà ní Ògbómọ̀ṣọ́, òòṣà lè wà lọ́yọ̀ọ́ tó kẹsàn. àmọ́ ní Ìlọrin kò sí tí ń jẹ́ òòṣà wàláhì nítorí pé mo jẹ́ ọmọ Ìlọrin. àmọ́ ẹ jẹ́ ká sọ fúnra wa gbogbo ohun tí ẹ̀yin ẹgbẹ́ yẹn ogun Ìlọrin yìí náà tí ẹ báyìí náà bá rí i pé ó ta àlà sí àlà Ìlọrin anybody ní kẹ́ mú o, anybody náà ní kẹ́ lọ lé wọn kò sákìyèsí o. kì í ṣe pé wàá dúró lórí ẹnìkan pé ó dé ó sún ẹ̀wọ̀n ẹ mọ̀ rí ìyá onímẹ́ta lẹ́sìn ẹ mọ̀ pátì nífà ṣe tó gbára rí fídíò rẹ̀ ṣe ọ̀kẹ́ ẹ pátì ni. àmọ́ nígbà tí yóò ti tọ́ọ̀chì Ìlọrin àbí tí yóò ti sọ pé Ìlọrin ṣe kíní kan ẹ̀rọ pátì àmọ́ ẹ lé ilẹ̀ wa ń gbé pé yóò sún ẹ̀wọ̀n yóò lẹ́wọ̀n lẹ́wọ̀n torí kíni. ẹ pè lákèsí ó ti sọ jáde lórí Facebook ó ti gbé síbẹ̀ pé òun wà pé àìjọ nítorí tọ́ lọ́wọ́ ó tún bẹ̀bẹ̀. kejì ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n àwọn láìkí máa lọ straight lórí ọ̀rọ̀ ṣùgbọ́n àdàkọ ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí so láti pé kíni kí ọmọ di pé àmọ́ lọ lè gbé ọba fún Ọ̀ṣun pé alágbájá ní ń bá wí Làkàṣègbè ní ń bá wí so kò dáa. so tó burú ni kó jẹ́ pé èèyàn ń sọ̀rọ̀ ẹni tí èèyàn fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ pé èèyàn ń bù àbí èèyàn ń pa irọ́ mà so náà ni kò dáa. sọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí Fadilatu Dr. Sharafuddin Raji Gbadebo hafidhahullahu wa ra'ah. àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ sí so lẹ́yìn ọdún tí wọ́n ṣe ayẹyẹ kan so tí wọ́n máa ń fún àwọn èèyàn ní ẹ̀bùn so ètò tó dáa ní ètò yẹn so láti fi ẹwà Islam láti fi hàn. níbẹ̀ náà wá tí wọ́n máa wá kó àwọn èèyàn ní ẹ̀kọ́ pẹ̀lú ìbéèrè pé kí ni nǹkan báyìí so tẹ́ni yẹn bá gbà wọ́n fún un ní ẹ̀bùn so àṣìṣe kan wá ṣẹlẹ̀ so kò sí ẹni tó bọ́ níbi àṣìṣe so kò sí ẹni tó lè bọ́ níbi àṣìṣe so àfi Ànábì sallallahu alaihi wasallam so kó lẹ́ni tó bá ń sọ pé òun ò lè ṣàṣìṣe náà yadda'i al-kamal ẹni yẹn ń pera rẹ̀ pé òun pé nù pé ẹni tó pé lòun so bó ni wọ́n ṣe fẹ́ pé so má kẹ́ni an-nas urdatun lil khata' ọmọ ènìyàn kò sí kó má ṣàṣìṣe so but àṣìṣe ó yàtọ̀ sí kéèyàn sọ nǹkan di ìlànà so yàtọ̀. so kí ló ṣẹlẹ̀ ni pé dókítà sọ ọ̀rọ̀ kan wọ́n pe àwọn ọmọ tó jẹ́ ọmọ Ìlọrin so wọ́n ń bi wọ́n pé kí wọ́n sọ òòṣà mẹ́ta tí ń bẹ ní Ìlọrin. ṣe rí ọ̀rọ̀ yẹn nìkan ọ̀rọ̀ tó le ni òòṣà ó le so ọ̀rọ̀ yẹn jẹ́ káwọn èèyàn react káwọn èèyàn bínú tẹ́ bá ní òòṣà ń bẹ ní àwọn ìlú míì òòṣà lè wà ńbẹ̀, òòṣà lè wà níbẹ̀, òòṣà lè wà lẹ́kọ̀ọ́, òòṣà lè wà níbàdàn, òòṣà lè wà ní Ògbómọ̀ṣọ́, òòṣà lè wà lọ́yọ̀ọ́ tó kẹsàn. àmọ́ ní Ìlọrin kò sí tí ń jẹ́ òòṣà wàláhì nítorí pé mo jẹ́ ọmọ Ìlọrin. so Ọlọ́hun Ọba Azza wa Jal ó jẹ́ kó yé wa nínú Al-Qur'an wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní déédéé lórí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àbí nǹkan tí a bá fẹ́ sọ. so a gbọ́dọ̀ jẹ́ kí bóyá nǹkan kan tí wọ́n ń dààmú yàn láti mọ́ dúró lórí òdodo tí wọ́n kéèyàn dúró lórí ẹ̀gbọ́dọ̀ yìí kó dààmú yàn. Ọlọ́run máa ń sọ Suratul Ma'idah lórí ya ayyuhal ladhina amanu kunu qawwamina lillahi shuhada'a bil qist wa la yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa wattaqullaha inna Allaha khabirun bima ta'malun. Olúwa ní ẹ̀yin nígbàgbọ́ òdodo tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ kunu qawwamina lillahi shuhada'a bil qist tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ bá fẹ́ ṣe rí nǹkan kan ẹ fẹ́ mú nǹkan kan wá nínú ẹ̀sìn ẹ jẹ́ ẹni tí ó dúró déédéé lórí rẹ̀. so wala yajrimannakum shana'anu qawmin ẹ má jẹ́ kí ìbínú ẹnìkan àwọn ìjọ kan ìtara tẹ ní fún wọn àbí ìbínú tẹ ní fún wọn àbí ìfẹ́ tẹ ní fún wọn àbí ìkórìíra tẹ ní fún wọn àbí ìjà tẹ ń bá wọn jà kó wá gbé yín débi pé ala an la ta'dilu tẹ wà ní lè ṣe dọ́gbadọ́gba. i'dilu wa aqrabu lit-taqwa. Olúwa ní ẹ ṣe dọ́gbadọ́gba o ṣe dọ́gbadọ́gba yín yẹn òun ló súnmọ́ pé olùbẹ̀rù Ọlọ́run lẹ́nu yìí. Olúwa tó ní wattaqullah àní ẹ bẹ̀rù Ọlọ́run lórí gbogbo àlámọ̀rí. Inna Allaha khabirun bima ta'malun. gbogbo ń tẹ́ bá ṣe ní sẹ́ńtẹ́ bá sọ Ọlọ́run padà fún yín níròyìn pa rẹ̀ ẹ rí ẹ̀san rẹ̀ tó bá fi nǹkan mí sínú tó sọ̀rọ̀ mí síta
ó gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ṣùgbọ́n lọ́wọ́ máa ń tó wà lẹ́mìí rẹ̀ tó fi sọ. So gbólóhùn òòṣà mẹ́ta nílọrin gbólóhùn yẹn le jù. So torí ìtumọ̀ tó pè ní òòṣà òun náà nìkan tó ṣe pé gbogbo ìlú wọ́n máa bọ wọ́n máa ṣe so tí ó wà tó ṣe pé tí ó wà legislated nílùú wọn tí wọ́n pe ní tá à ń ṣe lélẹ́yìí ọba ìlú ọmọ ẹ wo rú Ọ̀ṣun nìsín Ọ̀ṣun Òṣogbo kódà gómìnà ìlú Òṣogbo gómìnà Ọ̀ṣun state mọ̀ pé ní tá à ń bọ ní ọba ìlú ọlọ́mọ pé ní táwọn ń bọ rèé so kò sírú rẹ̀ nílọrin. So bí mo ṣe ń sọ yìí kì í ṣe pé bóyá ẹ̀rí pé mo ń tẹnu mọ́ kì í ṣe pé torí pé mo jẹ́ ọmọ Ìlọrin fa so torí tó ń jẹ́ àwọn nǹkan mí náà bẹ́ẹ̀ tí ó jẹ́ pé n tí ò bá mu ni so àwọn ń ṣàlàyé rẹ̀ dáadáa ìkẹ́ eléyìí kò mú tó eléyìí kò dáa kò lọ so kò bá mu so láti fi ṣàlàyé pé kì í ṣe pé bóyá téèyàn bá ń léèyàn sọ pé eléyìí ọ̀dà so kò túmọ̀ sí pé gbogbo nǹkan láwa ní kódà so lórí ọ̀rọ̀ Ìlọrin yìí náà mo ti sọ rí pé àwọn dáadáa márùn kan ń bẹ tọ́lọ́run bá ṣe fún Ìlọrin ní ilẹ̀ Yorùbá torí kò sí ìlú tọ́lọ́run bá ṣe fún so fa amma bi ni'mati rabbika fahaddith mo ti sọ lórí social media rí dáadáa báyìí náà ni lára oore tọ́lọ́run bá ṣe fún Ìlọrin tó pé kò sí ní ìlú mi òun náà ni pé Ìlọrin yóò mọ̀ fún wọn lùyà pé ọmọ Ìlọrin ní mí yóò sì jẹ́ Tápà yóò sì jẹ́ Haúsá yóò sì jẹ́ Fúlàní yóò sì jẹ́ Yorùbá yóò sì fi wọn lùyà tẹ́nìkan kò sí lè sọ pé èyí sọmọ Ìlọrin kò sí ìlú tó rí bẹ́ẹ̀. Bákan náà Ìlọrin kó àlejò mọ́ra jù so ó di méjì. Ẹlẹ́kẹta Ìlọrin wọ́n dẹ̀ níbi pé ká fún yàn níyàwó ní gbogbo ilẹ̀ Yorùbá so bákan náà àfà pọ̀ jù nílọrin gbogbo ìlú ni Ìlọrin pọ̀ gbogbo síbi tí àfà lálálálá tó pọ̀ tó Ìlọrin so gbọ́ àwọn nǹkan wọ̀nyí orí tọ́lọ́run bá ṣe fún Ìlọrin nìyẹn so bákan náà ẹ̀sìn Ọlọ́run náà fi dá ìlú yẹn kalẹ̀ ẹ̀sìn Ọlọ́run náà fi dá ìlú yẹn kalẹ̀ so orí tọ́lọ́run bá ṣe fún Ìlọrin nìyẹn kí wọ́n á ní òòṣà mẹ́ta kò sí ẹni tó bá jọmọ̀ ìlú yẹn tí ó ní wọ́n pẹ́ ẹ wá wò tẹ́ bá wá wo kíní àwọn ọmọ yẹn náà wọ́n wá ń dáhùn ní dáhùn rabaraba tí ò lọ náà ní dáhùn tí wọ́n ń dáhùn so torí pé kí ló fà àwọn ọmọ yẹn gan ọ̀dọ́ ọmọdé kékeré ni wọ́n ó rà ìbọn pẹ̀lú ọ̀rọ̀ wọn yìí tí wọ́n kó wọn mọ nǹkan tí wọ́n ń sọ dáadáa kò yé wọn ìgbà tó wọn mọ ká wọn lọ lè ń ka pé wọ́n ń bọ sóbí ta ni ń bọ sóbí tí wọ́n ń bọ sóbí kì í ṣe pé àwọn èèyàn ń lọ síbẹ̀ kódà àwọn Christian gan lọ sókè sóbí àwọn aláàfáà mi náà lọ sókè sóbí but ṣé ìlú fọwọ́ sí fún wa sórí bí orò wọ́n tó ní orò kò sí tí ń jẹ́ báyìí ní Ìlọrin orò báwo orò kẹ̀ mọ́ tí ń jẹ́ orò ni má jáde náà ní jòrò ẹ̀yìn fojú wo ẹ lọ lú tó bá ti ń ṣe kẹlọ lérè so kò sí kọ́lá even tẹ bá tó wá táwọn èèyàn bá wá ń kí Ìlọrin wọ́n wà mọ́ ní ìlú tí ò ní eégún wọ́n wà ní ẹṣin náà léégún wọn ìkọ̀ǹkọ̀ tí máa ń dún kọ́ọ̀kọ́ wọn náà ló rú bẹ̀ torí orò máa ń dún ni wọ́n ní tó bá gbọ́ kankan tí ń dún ìkọ̀ǹkọ̀ ní ń dún ní Ìlọrin so gbogbo àwọn nǹkan yìí wà láì fact ni àmọ́ àwọn kì í ṣe pé bóyá kò wá sí àwọn tí wọ́n ń ẹbọ àjọṣe ni ò sí ẹbọ àjọṣe gẹ́gẹ́ bó ṣe wà ní gbogbo ilẹ̀ Yorùbá tó pé ìlú wọ́n mọ̀ sí ẹbọ àjọṣe àbẹ tó bá jẹ́ olùgbàgbọ́ náà wà yọ ẹ̀kú mẹ́ pé mi ò sí mẹ́ òun bá ń ṣe kò sí ìlú nílẹ̀ Yorùbá so àmọ́ ní Ìlọrin kò sí tí ń jẹ́ báwọn kò sí ẹbọ àjọṣe kò sí ẹbọ àpéjọ ṣe pé ìlú ní ń ṣẹbọ lónìí yìí kò sí so náà ni kí wọ́n ní òòṣà irọ́ so àmọ́ àwọn èèyàn wọ́n ń dá aburú wọn ṣe lọ́tọ̀ọ̀tọ̀ tá a sì máa ń pàkíyèsí sí ara aburú yẹn òun náà ni kí àfáà òkú kí wọ́n kọ́ ilé lé sàárè rẹ̀ lérí kọ́lá yẹn ò sí tipẹ́tipẹ́ àwọn yẹn ṣe ń dálẹ̀ ní ìṣẹ̀lẹ̀ aburú tí ọ̀dà ni ó wà ńlọrin so àwọn èèyàn sì ń against wọn bí n tẹ́ ṣe yọ̀ dá
so bákan náà àbí kán máa lọ síbi sàárè ìyẹn náà pọ̀ lọ́rin kì í sì ṣe lọ́rin nìkan náà ń ṣe yẹn so sàárè kódà even ti fífi aṣọ sí kíní yìí fífi aṣọ sí sàárè kì í sì lọ́rin ló ti bẹ̀rẹ̀ lọ́rin lè kásà ni kò sí lọ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bẹ ní Kọ́írà ń bẹ ní àwọn bọ́ọ̀ ṣe ń pè wọ́n Baghdadi ọdún tó ti lọ lè kó wá nù tó ń bẹ ní Kánò ń bẹ ní Sokoto ló ti lọ lè kó wá nìyẹn sọ àwọn kọ́ wá ní kí gbogbo olú ló fọwọ́ sí láàlá kò sí ti yẹn báwọn àbí káwọn náà fẹ́ ṣe káwọn ní mi mẹ́rìtàbà ike ọba lọ́rin o ẹ̀wọ̀n náà wá wà ń bẹ̀ ó wà tó fẹ́ ṣe irọ́ kò sí ti ń jẹ́ báyẹn kò sí ti ń jẹ́ báwọn so òun náà ni pé ṣẹ́rí gbogbo nǹkan tá à ń sọ yìí Ọlọ́run bá fẹ́ kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó máa ṣe déédéé so Ọlọ́run tó sọ ní Suratul An'am ìgbà tí ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ Olúwa ní wala taqrabu malal yatim illa billati hiya ahsan hatta yablugha ashuddah wa awful kayla wal mizana bil qist la tukallaf nafsan illa wus'aha bí tí mo fẹ́ lò kọ́ yẹn Ọlọ́run ní wa idha qultum fa'dilu tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ dọ́gbadọ́gba o ẹ sọ déédéé ẹ má bù mọ́ tí kò bá ní búbù mà bọ́dọ̀ bá ṣe lọ gan ni kẹ́ ṣe gbé kalẹ̀ bí ìlú bá ṣe rí gangan ni kẹ́ ṣe ròyìn rẹ̀ bí ìlú bá ṣe bàjẹ́ tó gangan ni kẹ́ ṣe sọ bàjẹ́ rẹ̀ so bí ìlú bá ṣe rí òun náà ni kẹ́ ṣe sọ ẹ má jẹ́ kí àsọjù kó wà ńbẹ̀ so ó bà nínú jẹ́ gan torí pé kíní yìí subhanallah ó wá fún àwọn èèyàn ní àǹfààní ìsọkúsọ so kóra náà ló fà ní fún pé òun ní ọ̀rọ̀ yẹn ni màá sì address pẹ̀lú ògo Ọlọ́run torí àwọn ọmọ Ìlọrin yìí àríta bá yẹn pa irọ́ wọ́n sì sọ àgbákò ọ̀rọ̀ àti èébú láti lálà sí ọ̀rọ̀ wọ́n sọ mú ní ẹ̀mọ̀lẹ́bí fa ẹ̀mọ̀lẹ́bí o àwọn èèyàn Ọlọ́run ní àwọn Yorùbá wọn ní kíní kan tó mú ẹran tó mú èrè jẹ òun ló mú gbẹ́gì san o òun ló mú gbẹ́gì san ẹ̀lẹ́bí o sọ ẹ̀lẹ́bí rárá so níbí gẹ́gẹ́ bí àti mọ̀ ń bá lọ ikú fa idha qultum fa'dilu Olúwa ní tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣe dọ́gbadọ́gba walau kana dha qurba kọ́lá bá ṣe pé àwọn ẹ̀tọ́ súnmọ́ yìí ni oríṣiríṣi nǹkan lèyàn máa fi ń súnmọ́ yàn yà máa súnmọ́ ara ẹni ní àkídà bẹ́ẹ̀ni tó pè pé àkídà mi náà làkídà lágbájá ìmọ̀ ni àti ẹ̀ súnmọ́ra wa ṣùgbọ́n tó bá ń ṣe ní tí ò dáa ṣàlàyé pé àìléyìn kò mú tó kí ojú kan mọ̀ pé wọ́n dìfẹ́ǹdà àbòsí tó bí ẹ ṣe lè kó ganga tó ìwọ̀n lè ganga ju òdodo lọ tí àìsí bá ti wá ṣẹlẹ̀ kí ojú kan mọ̀ pé àṣìṣe lélẹ́yìí o so in tí dọ́kítọ̀rù sọ ẹni Dr. Saraf wọlé àṣìṣe ni so àṣìpọ́n léwé àṣìkún lọ́dà bẹ́ẹ̀ náà táwọn ọmọ yẹn náà sọ ìsọkúsọ ni wọ́n sọ gẹ́gẹ́ pé àwọn gan wọn wà compose pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ so ibi tó ń sọ pé àṣà ni wọ́n máa ń pè ní orò bẹ́ẹ̀ ni ó ń bẹ àwọn mímẹ́ tó ní pé táwọn bá bímọ òun ni ẹ má jẹ àtẹ ni wọ́n jẹ kí wọ́n ní fi ọ̀kan gbogbo nǹkan tó fẹ́ jẹ so pé yóò ní síbẹ̀ títí bóyá bí ọjọ́ méjì tó ṣe pé n tó sì gbàgbọ́ ni pé táwọn bá jẹ nǹkan ṣẹlẹ̀ sáwọn àbí ó ṣẹlẹ̀ sọmọ táwọn bí ó ń bẹ bẹ́ẹ̀ so irú yẹn nìsín ṣé àṣà tó dánu àṣà tí ò dáa ni ó burú bọ̀ tí gbogbo ìlú ni wọ́n ń ṣe kó làbọ̀ yẹn ń sọ yìí gan èmi mo ṣe wà yìí mọ́kàn máa ń gbọ́ ní ìrírí ìmọ̀dílé tí ń ṣe gan wọ́n kàn máa sọ pé àwọn kan ń bẹ tán lọ ń jà tẹ́ bá ti máa ń gbọ́ lọ́wọ́ ni kí ni ń jà tẹ́ wọn náà ò ní fi ọ̀kan nu tó bá ti bímọ so ó láwọn míì tó máa ń jẹ ohun tó pé tó bá ti bímọ báyìí wọ́n jó ohun tó so gbogbo ẹ̀ bá ṣe ń gbọ́ náà nìyẹn ó mì pé kíní òkè ṣe nǹkan tí gbogbo ìlú ń ṣe so yóò lè attribute ẹ̀ sílùú so kò sẹ́ni tí ó gbóhùn kan báwọn tí ó rí rò ní gbóná pé ìgbé kí ló dé ẹsẹ̀ máa fi ẹbọ tì sí yẹn kódà ìlú tó ti ń ṣẹbọ gẹ́gẹ́ tẹ́ ẹ bá sọ fún wọn pé ìlú yín tó ti ń ṣẹbọ òun kí lọ lè ka òòṣà tí bẹ́ẹ̀ wá inú ò ní dùn kí ni ìlú wa ń ṣẹbọ sí fàárí wa ní ìyí òun ní ìsinmi so kò ní dùn mọ́yàn ká tó wá ní ìlú tí ò tiẹ̀ sírù rẹ̀ ṣùgbọ́n kan náà Ọlọ́run ní àlẹ́ wọ̀lẹ́ òkè dha qurba yẹn máa ń súnmọ́ ẹni níbi àkídà tó ìpè ẹni yìí yẹn máa ń súnmọ́ ẹni níbi ìran yẹn máa ń súnmọ́ ẹni níbi èdè so gbogbo ẹ̀ tó bá payé papọ̀ tí òdodo bá yọ síta wọ́n gbọ́dọ̀ fọwọ́ bo òdodo yẹn o Ọlọ́run bá ní fadí ahdillahi awfu dhalikum wassaakum bihi la'allakum tadhakkarun àdéhùn Ọlọ́run ọba tẹ́ gbà pé ṣòdodo òun ní kẹ́ máa múṣẹ o
so olúwa ní àṣẹ tọ́lọ́wọ́ ìmọ̀ràn ọlọ́wọ́ ọba eléyìí àṣẹ ọlọ́run lélẹ́yìí la'allakum tadhakkarun kẹrẹ́ tirẹ̀ o gbogbo àti ẹ bá ti ń hùwà gbogbo àti ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ àbòsí. so kò sẹ́ni tí ó rí kinní yẹn kó lè lómi oríṣiríṣi wọn ń ta ọ̀tá lọ́rin ní Dr. Sharafu ágẹ́ni kankan kan mo jẹ́rìí Dr. Sharafu wọn jẹ́ ní ta'assub tí ń jẹ́ ta'assub ní tribalism kí wọ́n ní ìlú kan ní ẹlẹ́yàmẹ̀yà wọ́n ṣe wá àsìtàpọ̀ ẹlẹ́yàmẹ̀yà láìmọye àwọn ìgbà tí wọ́n bá ti ṣe àṣìṣe ìgbẹ́ tó bá fẹ́ yọ oríṣiríṣi wọn mọ yọ tí wọ́n ń bẹ̀ ní ṣùgbọ́n kan náà yìí tẹ́ fẹ́ yọ oríṣiríṣi ẹgbẹ̀rún ọlọ́run ọba ẹgbẹ̀rún ọlọ́run so èyí ò bá ìdẹ́lẹ̀ yìí náà àwọn tó wá dìde sí ọ̀rọ̀ yìí so àwọn ògo Ìlọrin sì ni àwọn sọ fún wọn wípé gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe ẹ máa ṣe pẹ̀lú sincerity o pẹ̀lú ikhlas kódà kẹrù pé Ìlọrin lẹ́fẹ́ jà fún Ìlọrin lẹ́fẹ́ jà fún gan kò mú ẹ̀sìn ló ẹ̀kẹ́ lẹ́fẹ́ jà fún torí Ìlọrin dúró lórí ẹ̀sìn ó mì pé tẹ́ bá lé Ìlọrin ẹ̀kẹ́ lẹ́mọ̀ jà fún ìjọ kódà bí Ìlọrin bá ṣe mistake lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ sàmọ̀ jà fún Ìlọrin náà ni láà kó lè lọ ẹ̀sìn tí Ìlọrin gbára lé ẹ̀kẹ́ lẹ́mọ̀ jà fún tẹ́lẹ̀ náà ní tí ó bá tayọ rẹ̀ sí àlà Ìlọrin nípa ẹ̀sìn Ọlọ́run bẹ́ẹ̀ ni kẹ́ mú lọ́wọ́ kẹ́ lẹ́fẹ́ mójútó ṣé bẹ́ẹ̀ ṣe dìde sí ọ̀rọ̀ yẹn so ní rí gẹ́gẹ́ bí pé ṣàbúrú so rí pé ṣàbúrú so ẹ sì rí pé yìí náà ní sí ẹsẹ̀kẹsẹ̀ ní apá tó ṣe kínní yìí ẹsẹ̀kẹsẹ̀ lòun náà ti dá padà pé kóòrò ti ṣe ibi gan mẹ́rin tó fún onímọ̀ràn pé láti ti lọ lè ṣe kínní yìí kó o tètè retrieve nǹkan tó ń sọ padà tí mo sọ̀rọ̀ sọ ní o ṣe mistake ní o ìgbà nǹkan báyẹn lérò kò sí ẹbọ nílọrin o táwa ni wọn ò sà kò sí nílọrin o so ṣùtì àmọ́ ẹ jẹ́ ká sọ fúnra wa gbogbo ohun tí ẹ̀yin ẹgbẹ́ yẹn gbogbo lọ́rin yìí náà ohun tí ẹ báyìí náà bá rí i pé ó ta àlà sí àlà Ìlọrin anybody ní kẹ́ mú o anybody náà ní kẹ́ lọ lè máa pèsè àkíyèsí o kì í ṣe pé wàá dúró lórí ẹnìkan pé ó dé ó sún ẹ̀wọ̀n ẹ mọ̀ rí ìyá onímẹ́ta lẹ́sìn ẹ mọ̀ pátì nífà ṣe kó gbọ́dọ̀ rí fídíò rẹ̀ ṣe ẹ pátì ni àmọ́ nígbà tí yóò ti tọ́ọ̀chì Ìlọrin àbí tí yóò ti sọ pé Ìlọrin ṣe kíní kan ẹ̀rọ apáti àmọ́ eléyìí lè wá ń wí pé yóò sọ̀wọ̀n yóò lẹ́wọ̀n ẹ̀rọ kéré lẹ́wọ̀n torí kíni ẹ pè lákèsí ó ti túbà ó ti sọ jáde lórí Facebook ó ti gbé síbẹ̀ pé òun wá pé àìjọ nítorí tọ́ lọ́wọ́ ó tún bẹ̀bẹ̀ so ó ti tó so kọ́ lọ́wọ́ bá kó mọ́ ṣàṣẹ àánú fún wa so eléyìí náà ni àlàyé tí a fẹ́ sọ fúnra wa so wípé kí òǹkàlùkù wa ká mọ̀ pé ní tí a bá sọ ní tí a bá ṣe ká rí pé dédé wà ń bẹ tí ò bá sí dédé ń bẹ á pàdé Ọlọ́run ọba á sì gba ẹ̀san kọ́lọ́kọ́ mọ́ṣá sànú tó bí gẹ́gẹ́ bí àṣà kí wọ́n fi àsìkò lẹ̀ díẹ̀ fún àwọn tó bá ní pípè láti pè fún ìbéèrè so kọ́lọ́kọ́ kí ó ṣàánú fún wa.